Ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà? Gbogbo lé ńkọ́. Èní ni 7th of September 2025. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣe ọjọ́ ìbí akéyín, ẹ kú ọdún, ẹ kú ìyèdún, ẹ̀mí àṣepúpọ̀ ọdún láyé o. Ga ayọ̀ àlàáfíà ló máa mú wá fún yín. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin subscribers o. Ẹ ṣé, Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè, ẹni tọrọ jẹ, ẹni tọrọ mọ, ẹlẹ́ni nígbàṣe yín ṣe. Ẹ̀yin èèyàn lé gist tá a gbọ́ ó ní bàbá wa Erin Ńlá, wọ́n ní wọ́n pe sisi wa kan nínú àwọn sisi wa yìí o. Wípé wọ́n sọ fún yín pé tó bá ń rò wípé òun lè àtàkùn Naomi níta, wípé ó ń ṣe rẹ̀ ni o. Nítorí Ògúnjayé kò fi ìgbà kankan fi àwọn ẹni bí lọ́rùn sílẹ̀ o. Wípé nítorí pé àwọn rò pé ó máa dáwọ́ wàhálà àti ìjà tó ń jà kiri dúró ni. Wípé ṣùgbọ́n àwọn ti wá rí i pé ó nífẹ̀ẹ́ sí jàgídíjàgan. Ẹ mọ̀ pé ní ọjọ́ Friday mo mú gist nípa bí bàbá wa bó ṣe gba immunity lọ́wọ́ àwọn sisi mẹ́ta. Sisi wa mẹ́ta, mo dẹ̀ tún mú gist bí àǹtí wa bí ó ṣe bẹ̀rẹ̀ sí jà sí private jet tó ní Dr. Lizzie. Wípé ó kọ ojú ìjà sí Dr. Lizzie lórí ọ̀rọ̀ private jet, pé bó ṣàṣe máa lo private jet bàbá wa Erin Ńlá ló wà after. Wọ́n dẹ̀ ní bàbá wa Erin Ńlá ní kò sí èèyàn kankan nínú wọn tó máa lo private jet àwọn. Wípé private jet yẹn Queen Naomi ló wà fún. Ẹ̀yin èèyàn lé èyí tá a gbọ́ yìí lórí ọ̀rọ̀ àǹtí wa yìí, wọ́n ní ìwà tó wù, wọ́n ní inú bí bàbá wa Erin Ńlá. In fact gan àti ẹ̀tún gbọ́ pé àwọn family ẹ̀ gan wọ́n ní wọ́n bínú sí i. Tó bá jẹ́ pé nǹkan tá a gbọ́ yìí tó bá jẹ́ pé lóòótọ́ ni. Ẹ̀yin èèyàn lé ẹ mọ̀ pé bàbá wa Erin Ńlá wọn ò fi ìgbà kankan túra sílẹ̀. Wọ́n dúró gẹ́gẹ́ bí ọkùnrin ni. Sórí gbọ́dọ̀ dẹ̀ fi dúró ní pé gbogbo àwọn nǹkan tí ojú Queen Naomi ti rí nínú ààfin yẹn kì í ṣe kékeré. Torí ìgbà tí wọ́n wà nínú ààfin, ẹ mọ̀ pé gbogbo àwọn sisi wa gbogbo ló ń wá lẹ́yọ kọ̀ọ̀kan tí wọ́n láwọn bá business wà. Tó dẹ̀ jẹ́ pé ọ̀tọ̀ ni nǹkan tí wọ́n wá ṣe. Ṣùgbọ́n right now wọ́n ti gba immunity lọ́wọ́ wọn yìí. Wọ́n ní ọ̀rọ̀ yìí ó bá wọn lójijì o. Wípé kò tiẹ̀ yé wọn rárá pẹ̀lú nǹkan tí wọ́n lè ṣe tó rántí bẹ àwọn èèyàn sí bàbá wa Erin Ńlá, ṣùgbọ́n pàbó ló ń já sí. Àwọn èèyàn ń béèrè lọ́wọ́ mi pé ṣé lóòótọ́ ni Queen Naomi bí bàtà? Ẹ jọ̀ọ́, ṣé tí Queen Naomi bá bí bàtà ṣẹ́ ni mọ́? Ṣé bàbá wa Erin Ńlá ò ti ní gbé wọn wá sí inú palace wọn láti wá wúre fún àwọn ọmọ yẹn? So mi ò rí i pé Queen Naomi bí bàtà o. Ṣùgbọ́n tó bá yẹ pé ẹ̀yin rí ibi tí Queen Naomi ti lóyún tán bí bàtà, ẹ gbé sórí afẹ́fẹ́ kẹ́ jẹ́ kí gbogbo wa gbọ́. Ẹ jẹ́ kí a ní sùúrù ká dẹ̀ máa mọ irú àwọn ọ̀rọ̀ tá a máa believe. Ẹ̀yin èèyàn lé ọ̀rọ̀ Queen Naomi ìyàlẹ́nu ló jẹ́ ńgbà tí bàbá wa Erin Ńlá fa gbogbo àwọn business bíi 10 tó ń fà lé wọn lọ́wọ́ pé àwọn làwọn fẹ́ kán máa mójútó àwọn business àwọn yìí. Kí ló dé tí bàbá wa Erin Ńlá fi fa àwọn business lé wọn lọ́wọ́? Nǹkan tá a gbọ́ ni pé wọ́n ní gbogbo ìgbà tí àwọn sisi wa gbogbo ìtàn ń lọ sí ibi àwọn business bàbá wa Erin Ńlá, wọ́n ní ṣe ni wọ́n lọ ń ra nǹkan ni wọ́n sanwó. A gbọ́ wípé tán bá gbé basket wọ inú Ọ̀jájá supermarket báyìí, wọ́n náà máa kó ẹrù, wọ́n wá kọ sí àkáǹtì ààfin. Wọ́n ní torí ẹ̀ ni bàbá wa Erin Ńlá fi stop pé wọ́n gbọ́dọ̀ ra nǹkan kan láwìn mọ́, wọ́n gbọ́dọ̀ máa sanwó wọn fúnra wọn. Even àti Ọ̀jájá hotel náà wọ́n ní wọn gbà kan lọ síbẹ̀ láì má sanwó.
ẹ̀yin èèyàn lé lórí ọ̀rọ̀ Adétutù. A mọ̀ wípé bàbá wẹrẹ ńlá wọ́n gba Adétutù as a princess láti fi dépò ìkan nínú àwọn síwá tó jẹ́ pé ó ń bá wọn gbé ritual ní inú ààfin. Wọ́n dẹ̀ nígbà tí Adétutù ti dénú ààfin yẹn ni Adétutù sọ fún ìkan nínú àwọn àǹtí wa yìí wípé ìwà tó ń wù wípé kò dáa, wípé ó mọ òótọ́, wípé bọ̀ kò fẹ́ tẹ̀lé òótọ́, wípé ọ̀tọ̀ ni nǹkan tí àwọn alálẹ̀ ń sọ, ọ̀tọ̀ ni nǹkan tó ń wí jáde. Wọ́n ní nǹkan tó fà á nìyẹn tí bàbá wẹrẹ ńlá nìkan lọ demolish gbogbo àwọn ibi tó ti ń gbàdúrà, tó ti ń ṣe àwọn àdúrà ẹ̀. Wọ́n ní kán lọ demolish gbogbo ẹ̀, pé tó bá fẹ́ ní shrine o kó gbé shrine ẹ̀ lọ sí compound wọn, pé kì í ṣe inú ààfin àwọn ló máa gbé shrine ẹ̀ wá. Torí wọ́n ní Adétutù rí wípé gbogbo nǹkan tí àǹtí wa ń sọ wípé irọ́ ni gbogbo ẹ̀ pátápátá, wípé àǹtí wa ò sọ ọ̀rọ̀ tí àwọn alálẹ̀ nìkan sọ jáde, wípé bí àǹtí wa ṣe di olórí òun ni wọ́n wà after. Torí wọ́n ní ìgbà yẹn bí a ṣe gbọ́ o allegedly o wípé ó parọ́ wípé Queen Naomi ò gbọdọ̀ wọnú ààfin àti Tádéníkáwò, wípé nǹkan tí àwọn alálẹ̀ sọ ni wọ́n dẹ̀ ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Ẹ̀yin èèyàn lé ìdí nìyẹn tí bàbá wa fi ní kán lọ wó gbogbo àwọn shrine ẹ̀. Wọ́n dẹ̀ ní ọ̀rọ̀ bí wọ́n ṣe wó shrine ẹ̀ wọ́n ló ba inú àǹtí wa jẹ́ gan, pé kì í ṣe kékeré. Torí ńgbà tí a gbọ́ wọ́n ní ṣe ni bàbá wẹrẹ ńlá wọ́n ní wọ́n sọ fún wípé Queen Naomi tó ń fa wàhálà pẹ̀lú yìí, Queen Naomi ò rí ti ẹ̀rù. Wọ́n ní Queen Naomi ò kì í sọ̀rọ̀ wọn rárá fún bàbá wẹrẹ ńlá. Ṣé rí ẹ̀dá tí Queen Naomi jẹ́, ó máa ń yẹ èmi gan lẹ́nu pẹ̀lú gbogbo àwọn ìwà tí wọ́n máa ń wù. Torí tí ò bá ń ṣe pé Queen Naomi wọ́n really ní sùúrù, obìnrin wo lè rí tó lè gba nǹkan tí Queen Naomi gbà yẹn, kí ọkọ ẹ̀ kó máa fẹ́ ìyàwó lé ẹ̀ ní every market day. Wọ́n dẹ̀ fẹ́ àwọn obìnrin tó 6. Kò sí obìnrin tó lè gbarú ẹ̀, má jẹ́ àtànrà o. Even gan ìgbà tí Queen Naomi wà nínú ààfin yẹn, wọ́n láwọn náà máa ń so oúnjẹ fún wọn tó ń bá wá. Wọ́n ní inú kòkó wọn náà ti máa ń jẹun. Tó bá jẹ́ obìnrin mi àti fi májèlé sínú oúnjẹ fún wọn, àbí ẹ̀ mọ̀. Ṣùgbọ́n nítorí ẹ̀mí tí Ọlọ́run jogún fún Queen Naomi, ẹ̀mí kéèyàn nífẹ̀ẹ́ ọmọ ẹnìkejì ẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ. Nítorí ẹ̀ ni Queen Naomi fi máa ń wò wọ́n tí wọ́n kì í fi ń sọ ọ̀rọ̀ kankan. Because Queen Naomi mọ̀ wípé àwọn ò ní business pẹ̀lú kankan nínú wọn ju ọkọ àwọn lọ. So right now kábíyèsí dúró ti Queen Naomi o, ní gbogbo ọ̀nà ni wọ́n fi dúró ti Queen Naomi. Nítorí pé wọ́n mọ̀ pé Queen Naomi wọ́n nífẹ̀ẹ́ àwọn tọkàntọkàn ni. Wọn ò dẹ̀ fẹ́ àwọn nítorí ipò àbí nítorí owó. So wọ́n ní Princess Adétutù wọ́n náà sọ fún àǹtí wa pé kó jáwọ́ nínú nǹkan tó ń ṣe. Wípé tí ò bá jáwọ́, wípé nǹkan tí ojú ẹ̀ máa rí, wípé kò ní láìkẹ́, pé so kó jáwọ́. Wípé ó bẹ́tà kó ṣe rere ju kó máa ṣe ibi lọ. Ẹ̀yin èèyàn lé gbogbo owó tí wọ́n dẹ̀ fẹ́ fi ṣe anniversary bàbá wa, ṣe mọ̀ pé wọ́n ní ó pé ọdún 10 tí wọ́n wà lórí ìtẹ́ èyí. Wọ́n ní gbogbo owó tí wọ́n fẹ́ fi ṣe anniversary, wọ́n ní àǹtí wa ìkan nínú wọn, wọ́n ló ti dà sórí business. Allegedly bá ṣe gbọ́ o, wọ́n ní wàhálà yẹn náà wà ńlẹ̀. Kò yé yín ẹ̀yin èèyàn lé, wọ́n ní wàhálà yẹn wà ńlẹ̀. So Ọlọ́run Elédùmarè á ṣàánú fún wa. Wọ́n ní àǹtí àgbà ló sọ fún èyí tó jẹ́ ọmọ ìlú wọn wípé ìwà tó ń wù wípé kò dáa, wípé ó dẹ̀ ní láti yí padà. Wọ́n ló ní kí àǹtí àgbà fi tiẹ̀ ṣe tiẹ̀, kó má advice òun mọ́. Wípé òun ò fẹ́ gbọ́ advice ẹ̀, wípé kó keep advice ẹ̀ to herself. Nǹkan tá a gbọ́ nìyẹn o. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú bàbá wẹrẹ ńlá o.
Ọlọ́run á ṣàánú fún bàbá wa o, wọ́n á pẹ́ lórí ìtẹ́ ìkànnì kéṣe. Ìfẹ́ tó wà láàrin àwọn àti Queen Naomi kò ní bàjẹ́, kò ní tí ní agbára Ọlọ́run. Ọlọ́run á dẹ̀ wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́, mo ṣe máa ń sọ nǹkan tá a gbọ́ ni o, a fojú rí o, allegedly ni làní ká mú wá fún yín. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin subscribers. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè, gbogbo bẹ́ẹ̀ ṣe ń share, tẹ́ ń like, tẹ́ ń comment, gbogbo ẹ̀ la rí. Ẹ máa gbáradì fún prize giveaway wa tó ń bọ̀ ní October 15. Ẹ follow mi ní orí ọ̀fẹ́ Gist TV. Ibẹ̀ láti máa ń mú ìrírí ayé àti celebrity gist wa. Tá bá dẹ̀ ti parí prize giveaway yìí ní on the 15th of October, orí ọ̀fẹ́ Gist TV láti máa ṣe. Ẹ lọ subscribe tẹ́ bá ti subscribe, nítorí pé gbogbo àwọn ìrírí ayé tá à ń sọ ó lè ṣe ẹ̀yin náà ní àǹfààní. Orúkọ mi ò yí padà, Máṣọ́lá ni orúkọ mi. Yorùbá ni à ń sọ lórí ìkànnì yà ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. A dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell yín so that àwa ti post any gist ẹ máa rí. Òkè ní ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀. Share this video, like and subscribe. God bless you all. Máṣọ́lá Gist TV, love you all.